tọ́bọ̀ tọ́lọ́run ti da Yorùbá nìyí challenges ẹ̀ ọ̀kẹ́ wá ká gbárùkù tí táyé pé problem ni ká solve ẹ̀ táyé pé wàhálà ni ká lè dànù irọ́ o níbi kọ́ bàjẹ́ yẹn ni ọ̀pọ̀lọpọ̀ ti ń jẹ níbi kọ́ bàjẹ́ kọ́ má dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ wa ti ń jẹ gbogbo àwọn olórí wa yẹn ní Nàìjíríà yìí mi ò rò pé àwọn ní problem wa because a mọ̀ gbèsè tá a lè gbé tí a fi gbọ̀nyà yẹn nù ṣùgbọ́n ta ni ó ṣáájú wa ta ni ó sọ jáde síta pé ká gbé gbèsè báyìí tí wọn ò ní mú sọ́wọ́ kí wá sáwọn olórí wa ni ó mú sọ́wọ́ àwa tí àjọ ń jẹ náà ni ó sọ pé tọ̀ ẹnì yìí ti fẹ́ hẹ̀yìn lé mọ́ tí ẹ bá rí àwọn ibi wọ́n ti ń pààyàn ní tí wọ́n ń pààyàn bí ẹran ta sì lẹ́ni tó sọ yìí pé tó tẹ̀ bá fẹ́ kí wọ́n pa yín mọ́ ìgbésẹ̀ tẹ́gbé ní iye o a sì rọmọ Yorùbá tọ́lọ̀ sọ fún àwọn tí wọ́n já àwọn táwọn sọ yìí pé tó abẹ́ gbọ́ àwọn ẹni tí àwọn tí ẹni kan máa wá pa wá níbí àti rọmọ Yorùbá kan tó ti sọ solution ibi tí wọ́n fi ní rí wa pa ó ti sọ solution jáde o ẹ̀wọ́n nẹ̀ kẹwàá múlẹ̀ o ṣèjọba náà ni ṣèjọba nìyẹn ṣùgbọ́n ó dá èmi lójú wípé wọ́n ní téèyàn bá ti jìyà èèyàn jẹ nǹkan lọ́wọ́ ni tíyà ò bá ti jẹ èèyàn ìyà ń jẹ nǹkan lọ́wọ́ ni tíyà bá jẹun tí ń jẹ nìtàn yọ jẹ èèyàn kíní yìí ò tí ì lè dé lẹ́fù tá a lè bá ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ àwa tá a nígá tá a nígo kò tí ì dé lẹ́fù tá a lè bára wa sọ̀rọ̀ wípé ẹja gbárùkù ti kíní yìí kì í dé lẹ́fù rẹ̀ nǹkan wọn epo wọn oúnjẹ wọn tún jí wa gbé mò ń padà bọ̀ láti wá ṣe àwọn analysis kan lórí àwọn ìrìn àjò wa bí a ṣe ń lọ bẹ́ẹ̀ ni so fún di eléyìí mo fẹ́ gbà wá tí àwọn ò ní security mo fẹ́ gbà wá nímọ̀ràn ni o ṣe àpá àwọn tí wọ́n ní security ní jàǹbá tó ń ṣe yìí àwa tàwa ní security tẹ́ gbé bàbá ń jáde akẹ́ ń jáde pẹ̀lú táwàkálítù náà ni gbogbo ohun tó bá mọ̀ láti fi sọ ara rẹ bóyá tí wọ́n fi ní jí ọ gbé nì bóyá tó ní fìlà ní fẹsẹ̀ sí ni gbìyànjú rẹ̀ dákun ọmọ ìyá mi o àwọn tí wọ́n kó wa yọ wọn ọ̀ráyà àti yọ everybody nínú solution nínú problem o gbìyànjú rẹ̀ ọmọ ìyá mi o tó bá jẹ́ pé àdúrà tá níbi ni a ṣe ká tó jáde kó lé lọ bá mọ̀ sí dákun máa gbìyànjú rẹ̀ o bisimilahi tawakalitu ala Allahi la hawla wala quwwata illa billah a'udhu bi kalimati Allahi tammati min sharri ma khalaqa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn dùá pọ̀ lóríṣiríṣi àwa fẹ́ wọnú mọ́tò àwa fẹ́ jáde kó lé ẹni wí ẹ̀ tá a bá fẹ́ lọ àdúrà tá nẹ́bí kọ́ abẹ́ ká máa ṣe tó yẹ pé òun ló mọ̀ máa gbìyànjú rẹ̀ o tọ́lọ́wọ́n fi máa la yẹn ọ̀dọ́ kúlá yusibana illa ma kataba Allahu lana ìkí òní sìn àfi ohun tọ́lọ́wọ́n bá tọ́wọ́ ti wà náà àkọọ́lẹ̀ ṣùgbọ́n àdúrà àti bẹ́ẹ̀ lọ́wọ́ yín máa ń yí aburú sí dáadáa fún yàn tó bá ṣe yí pé ìgbìyànjú kan náà nìwọ náà mọ̀ tí ó mú ọ kó lọ́wọ́ aburú bóyá wàhálà tí ó kọlù ọ tó bá kọjá lọ bóyá ìjínigbé máa gbìyànjú rẹ o àwọn tó kó wa jẹ ọ̀ráyè tiwa o wọn ọ̀ráyè rárá o so ìmọ̀ràn mi fún yín nìyẹn àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè Ìṣẹ́yìn àti èyí tó ṣẹlẹ̀ nílùú Ìṣẹ́yìn bóyá bíi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn láìpẹ́ yìí ọgbẹ̀nu tán díẹ̀ ó sì bà ní nínú jẹ́ so pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a ṣe ìparí àwọn ètò kan lórí YouTube wa ní ó jẹ́ ká tí ì rí lò láti ọjọ́ yìí wá so a ti ní àǹfààní àti máa ṣe live báyìí so ẹ jọ̀ọ́ ẹ máa bá wa subscribe sórí YouTube wa dáadáa ẹ jọ̀ọ́ ẹ sì bá wa share rẹ̀ kó go viral pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwọn ètò kan ń bẹ tí a fẹ́ gbé jáde ńsìn láìpẹ́ yìí tí òǹkálukú wa náà tí ó máa ṣàǹfààní fún wa bóyá láti tanijí bóyá láti fún wa ní solution sáwọn òbí kan so bóyá a rí àwọn crazy kan láti tètè gbé jáde káyé ó gbọ́ káyé ó mọ̀ so fún di eléyìí Ọlọ́run ò ní jẹ́ kí ara nífẹsẹ̀ sí wọn kò ní jẹ́ kí á pàdé aburú kò ní jẹ́ aburú ó pàdé wa o wàlá haúlá wàlá quwwata illa billahi al-aliyyil azim.